ìyá mi jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí. The reason why some children are suffering today, ó lè ní ṣe pẹ̀lú àìkíṣòro àwọn òbí wọn. it might do with not doing good of their parents. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ọ̀run mẹ́ta rẹ̀. Everyone under my voice this evening. Lórúkọ Jésù àwọn ọmọ yóò rí àánú gbà. Amen. Aláwọn ọmọ yẹn á rí àánú gbà. Gbogbo tí àwọn ọmọ yẹn bá dé wọ́n rí ìrànlọ́wọ́. Èèyàn bí áńgẹ́lì bí ènìyàn tí ó ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run yóò gbé wọn bàjẹ́.